Àti bí táyé sáyé kò sì tún mọ́ dàkún máa sọ táyé o ọlọ́run jẹ́ kí táyé sọ pọ̀dún láyé àmín ìláyé ọlọ́run tó ń sọ táyé o láti dá tí màmá ti bí táyé sáyé kò sì tún mọ́ dàkún máa sọ táyé o ọlọ́run jẹ́ kí táyé sọ pọ̀dún láyé. Òpó orin ìrètè ni ó múrí ó torí pé kò ń sìn bá ń sùn tó bá ti rí balẹ̀ múrí ó o ti rọ́kọ̀ mọ́ mi yẹn nìyẹn. Ọkọ̀lù tó sọmọ gbòòrò tó fi lọ Mẹ́kà. Ojú alápè láàyè mo lò ló junction o ìsàlẹ̀ ọba ìwò lọ́dọ̀ kábíyèsí o. Baálẹ̀ ọkọ̀lù ògbórin ìrètè ni ó múrí ó torí pé kò ń sìn bá ń sùn tó bá ti rí balẹ̀ múrí ó o ti rọ́kọ̀ mọ́ mi yẹn nìyẹn. Ọkọ̀lù tó sọmọ gbòòrò tó fi lọ Mẹ́kà tó dé ọkọ̀lù tó sọmọ gbòòrò tó fi lo mọ́tò ní ńláńlá ìwọ́dún síbẹ̀ máa pẹ̀gàn kiri má di tẹ́ balẹ̀ ọkọ̀lù tó bá ti dé ìlú Ìwó tó bá jálágbára láti ìlú Òṣogbo ó jáyìnbọn lè sùn lórí ọ̀lẹ́ o ó jẹ́ jagunjagun lábẹ́ òkúta àbójọ́mọ́ ikọ̀ nílùú Èkó tó bá ti dé Ìwó tó bá ti rí múrí balẹ̀ wọn kọlù àwọn ọmọ títí balẹ̀ àwọn ọmọ tí balẹ̀ o wọ́n máa fún ẹ lóhùn pé ojú ẹ tó lè yan ojú ẹ tó lè yan ojú ẹ tó lè yan ìyá ló máa bá ń bẹ̀ o tó bá da ò lè lọ tó bá da ò lè lọ múrí wọ́n lè bá láéláé wọ́n lè bá even tó bá tún dẹmọdẹmọ jù ìyá ni tó bá dẹmọdẹmọ ìyá ni àwọn ọmọ múrí tó bá mú ẹ ẹ̀wọ̀n ni tó bá mú ẹ ẹ̀wọ̀n ni. Ó yá owó ọdún mi dá a bá ń gbé 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 sásọdún ló wọ̀ yẹn ibà sùn sẹ́rà yìí ló kàn dáadáa ọmọ sásọdún ló wọ̀ yẹn o ṣẹlẹ̀ ọdún ló wáyé o ibà sùn owó ọdún mi dá a bá ń gbé kúbánsì owó ọdún mi dá a bá ń gbé sẹ́rà yìí ló kàn dáadáa sẹ́rà yìí ló kàn dáadáa ibà sùn owó ọdún mi dá a bá ń gbé sẹ́rà yìí ló kàn dáadáa ibà sùn. Ẹ̀dẹ̀ ní ròrò rólẹ̀, ẹ̀dẹ̀ bá fẹ́ràn ọdún bọ̀, sódẹ̀ dalẹ̀. Ẹ̀dẹ̀ bá fẹ́ràn ọdún bọ̀. Múrí ẹ̀kọ́ọ̀lù, igi náà lọ gbìn. Gbégidégi ò lè gbé, gbérígbérí ò lè gbé. Múrí ẹ̀kọ́ọ̀lù, igi náà lọ gbìn. Ìbá ń sọ àwọn òṣè bá bínú. Bá a ṣe ń ṣe ọmọ òṣè bínú tó wá sí. Bá a ṣe ń ṣe náà ló bá ń sún ó. Ibo ni Yéésù náà pa. Àwọn oníṣògbè bá sí ẹ̀kọ́ máa lọ. Ìwòye ọdún tó kọjá ọmọ òṣèlú ibẹ̀ láṣẹ léyà.
àwọn èèyàn dágbére mẹ́ka wọn lé lọ. ìgbádùn tẹ̀rí yẹn bá ń sọdún kan ni. a kì í wòra wọn lójú sáwọn amọ̀ṣẹ́ ní ìdẹ̀hùn. ọdọọdún la máa rógbó ọdọọdún tẹ̀rí yẹn sùn lára ń sáwọn. ọdọọdún làwọn máa rí ìrìn ọmọ òṣèré àwọn kan wọ́n dágbére mẹ́ẹ̀ka lọ́dún tó kọjá o ohun tó ṣẹlẹ̀ sí mi ni. àwọn tí ti sanwó mẹ́ka wọn nínú àwọn ọmọlẹ́yìn mi bá a sùn. kòkòrò tó já wá sí òun yẹ kó lọ lápapọ̀ akíhun ó yẹ kó ti rèlú mẹ́kàdé bá a sùn ó ìyẹn ní 2020 ṣùgbọ́n COVID-19 yẹn ò jẹ́ ó tún ní 2021 ọmọ bá ọjà àkọlọ́ mú pálí wá ló jẹ́ kí ìmọ̀ ọ̀pẹ ní ọlọ́run bá pè é ló máa lọ ilé ìyá ọdún èyí o. sọmọ lọlọdọ àṣírí yín kan sùn lẹwọ ẹ rọra mọ yọlò. kéwà ṣeré kéwà ṣeré. ẹni ọlọ́run bá pè ní ọmọ òṣèré bínú ìgbà tá a sanwó mẹ́ta fún Kánú elégbè níjọ yẹn ọlọ́run ò pé Kánú omi sí mẹ́ta yẹn 2020 ó tún ní 21 wọ́n ti gbaṣọ Kánú ó ti lọ gbaṣọ tó máa ń wọ̀ rí Saudi. yóò rí gbowó padà máa fi lọ lọ́dún tó ń bọ̀. tọ́lọ̀ ń bá lóye máa lọ ní lọ́dún tó ń bọ̀ tó ọdún yìí ó dáyé ó ti ta lé tọ̀nà ọmọ bá ọjà ó lọ ta fóònù ẹ olóòfẹ́ fi ṣe dọ́là Kánú tó lọ ta fóònù tó rà ní 170 ó lọ tà ní 90,000 ó fẹ́ fi ṣe $200 èmi kan dẹ̀ ni mo fún ní dọ́là díẹ̀ wọ́n ti pè wọ́n ó ti gba bẹ̀rẹ̀ mẹ́ta bá ń sùn ó ti ń gara ládùúgbò pé ó ti ń fún gaza hàn tiẹ̀ ó ti ń fa àwọn tó kù ó ti fi wọ́n pa ó ní bàǹsù rán mi mẹ́ta bàǹsù. èyí méjì sálẹ̀. òun dunnú àṣẹ sásìrámọ́ ni oyin ń àṣọ ọlọ́run pé Kánú elégbé ẹni ọlọ́run bá pè ló ń ṣe dáadáa lápapọ̀ kí ó ti lọ dágbére fáwọn èèyàn rẹpẹtẹ òun rè mẹ́ta ọlọ́run ò lè pé o. ìtumọ̀ èyí ni wípé ọlọ́run ló pe Múrí baálé ọkọ̀ lù ọlọ́run ló pè é dáyé Múrí ọkọ̀ lù ọlọ́run ló pè é tóbi jó lórí ojú ọlá pé 11 years ọmọ ń ṣe bí ìdán ọmọ ogun máa ń sìn tó ń pariwo. sọmọ lọlọdọ àṣírí yín kan sùn lẹwọ ẹ rọra mọ yọlò. ayé wa dà kò sáyè fún mẹ́rin. àṣẹ́nilẹ̀ bá pè ló ń lọ 2022 Kánú ọmọ kò yẹ ṣàdúrà dáadáa torí pé mo lálàá bó máa lọ sí Amẹ́ríkà ní time tó ń re Mẹ́kà nígbà yẹn bóyá 24 ló máa lọ. torí mo mú ẹ̀rọ Amẹ́ríkà sátìrámọ́nì ìdìbò àṣẹ́sí táìmù yẹn la máa ṣe é l'Amẹ́ríkà òní lọ Mẹ́kà lọ́dún tó bọ̀
ṣùgbọ́n mi kọ́ lọ lọ́hùn ó lè bọ́ sí ìbáṣọ. ọmọ ṣe ní ìdẹ́hùn kú máa sì tó ń parun. àlùbárí kọ̀ọ̀gà ló rọ ọmọ ṣẹ́. ọ̀gá tiwárè ọ̀gá ti tì í dà àlùbárí kọ̀ọ̀gà ló rọ ọmọ ṣẹ́. ilé kánú elégbè ṣé ó débẹ̀ yàrá kan tọ́lẹ̀tì kan. ṣé ó débẹ̀ ilé kánú elégbè yàrá kan tọ́lẹ̀tì kan. ilé yálà tí wà yé ilé yálà tí wà yé ọmọ òṣèlú ó bọ́ sọ́jọ́ Tuesday eré alẹ́ là ń ṣe lọ́wọ́ ọjọ́ léyà 2021 à ń bẹ ní ìlú à ń bẹ nínú Ìwó lọ́dọ̀ balẹ̀ ọkọ̀ ló wá ti ṣeré ọ̀sán o ládùúgbò mi máa ń so ẹ máa tọ́mọ yín ẹ máa tọ́mọ yín dáadáa bá yàn sùn ẹ máa tọ́mọ yín ò èsì wò dára ẹ wá àwọn balẹ̀ tó jẹ́ múrí wọ́n tọ́ balẹ̀ dáadáa ni ó wá pẹ́ pípẹ́ pípa ara ó ó pọ̀ nílé pa lẹ́jọ́ kan wá jẹun ó yé balẹ̀ mi ọkọ̀ tì ló ṣe wọ́n táyé lóru dómi àtàkùn ẹ̀sẹ̀ bí dáńbà ọmọ èèyàn tá a ṣe níwẹ̀ ajáre lọ́pọ̀lọpọ̀ ilé òòrùn ilé òòrùn mi ò. Adébísí lórí àtàkùn ẹ̀sùn fi dáńbà ọmọ èèyàn tá a ṣe rẹ̀ ajáre lọ́pọ̀lọpọ̀ àtàdé lóòlò mi. Adébísí lórí àtàkùn ẹ̀sùn fi wọ́s ọmọ èèyàn tá a ṣe rẹ̀ ajáre lọ́pọ̀lọpọ̀ mi. Aṣàdélé ònù délé ònù. Ọmọ àánú ṣe mi o, àánú ló ṣe mi o. Kúnlé tá a kọ́ sẹ́ni foundation. Ó sì dá mi lójú gbólé ẹ̀ òní tó. Ilé tó ní foundation ló ń kàn lóró ní wa. Olùbáràn náà ilé ẹ̀ òní wo. Olùbáràn náà ilé ẹ̀ òní wo. Ó wà ní òbí bí kẹ́kẹ́ bí kábà yín o. Bí òkè olúwọ̀n nínú ẹ̀gbà tó o fò. ẹ fi mọ́níjà àti rí kọ́sù lẹ́wọ̀ ẹ rọra wọ́n yọ̀lù. Ìdọ̀tí ẹjẹ́ má fi mi wé wọn wọ́n yàtọ̀ sí mi. Ó tó bọ̀ ló ń dá yàtọ̀ sóńtọ̀ ohun èèyàn ìjà o. Ìyàtọ̀ tó àárín rẹ̀ pé bí ó ṣe fi wé ohun abẹ́ mi lọ́bọ̀ lọ́wọ́. Níbo? Ẹjẹ́ má fi mi wọn wọ́n yàtọ̀ sí mi. Ó tọ́ba lọ́rùn dá yàtọ̀ sóńtọ̀ ohun èèyàn ìjà o. Ìyàtọ̀ tó àárín rẹ̀ lóde. Èmi ẹsẹ̀ mi wé ohun abẹ́ mi lọ́bọ̀ lọ́wọ́ ṣẹ̀dá o. Ẹjọ́ ẹ fura o, ẹ fura o, ẹ fura. Ẹjọ́ ẹ fura o, bébí sí pàṣẹ òfura, pàṣẹ ajá, ajá òfura, ajá kìí. Nílé ò bá múra olè ní oko. Ẹ wo bẹ́ẹ̀ bá fẹ́ sùn lálẹ́ ẹ tanná ipò lé o. Ẹ sì tún tilẹ̀kùn pọ́npọ́npọ́npọ́npọ́npọ́n. Ẹ tọ́jú dúkìá o ká má bá a fara wọn tó lé lọ́wọ́. Ẹ tọ́jú dúkìá o
ká má bàa fara wa lóde lọ. Fọ̀dá ẹ̀tọ́jú dúkìá. Ẹ̀tọ́jú dúkìá. Ká má bàa fara wa lóde lọ. Mo ṣe bìsí mi láàrin àwọn mi àyíyí o. Ẹ̀yin tí ẹ fẹ́ ṣe yẹ̀yẹ́ wa, àtẹ̀yin tí ẹ fẹ́ ẹ̀sìn wa. Ó dàgbẹ́ ni tó lọ pẹ́ kò tó dé. Ọmọdé bí sí irọ́ làwọn ń pa. Bíbá sùn irọ́ làwọn ń pa bẹ́ẹ̀ má bù sókè yóò kọjá. Kọ́rẹ́nsì kejì tí wọ́n ní mo ṣáré mọ́ lọ́wọ́ mú. Òkè tí mo gùn ó tún pé dáadáa ṣe. Ọmọ aláyé lè ràn máa sọ pé ògùn ni. Yóò dẹ̀ lóògùn débi mọ́mọ́ yóò owó kíjà. Báyọ̀ sọ́wọ́ ti kàdádá gbogbo wọn. Èyí tó forí yọ ká ṣe oúnjẹ o. Àtẹ̀yìn tó lọ mọ àwọn èyí mèrè sí. Ọba mi ló gbé mi lókè tí mo rọ́wọ́ mú. Báyọ̀ sọ́wọ́ ti kàdádá gbogbo wọn. Ẹ wo àfa tó kéwúkéwú. Ó fi kéwú bọ̀ wá. Ó dúró sílé ọtí. Ó fàwọn ẹlẹ́dẹ̀ kírun. Olùsí tún dá wákà lórí irọ́. Táyé ẹni tó bá lè bínú, ẹni tó má ṣiṣẹ́ mọ́, iṣẹ́ tó gbogbo ọ̀dún ṣe, ìṣáájú kan àbọ̀, àpòdà sí ọ̀gá ọlọ́run sọ wa pẹ̀lú inú bíbí. Ẹni tó bá lè bínú, ẹni tó má ṣiṣẹ́ mọ́, iṣẹ́ tó gbogbo ọ̀dún ṣe, ìṣáájú kan àbọ̀, àpòdà sí ọ̀gá ọlọ́run sọ wa pẹ̀lú inú bíbí. Kàṣe ìbínú tẹ́lẹ̀. Ìbínú dárí kìjọ ní àwọn lé o. Kódà bójú obìnrin kò kú nílé ètò ilé ọkọ. Bàbá náà rẹ̀ bù yọmọ kó bá ń sìn tán àrùn àtàn pariwo. Ẹni tó bá lè bínú, ẹni tó má ṣiṣẹ́ mọ́, iṣẹ́ tó gbogbo ọdún ṣe, ìṣáájú kan àbọ̀, àpòdà sí ọ̀gá ọlọ́sọ̀rin pẹ̀lú inú bíbí. Ẹni tó bá lè bínú, ẹni tó má ṣiṣẹ́ mọ́, iṣẹ́ tó gbogbo ọdún ṣe, ìṣáájú kan àbọ̀, àpòdà sí ọ̀gá ọlọ́sọ̀rin pẹ̀lú inú bíbí. Ẹ wò bí erin tèmi bó ṣe níbẹ̀rẹ̀ ló tún ní parí ẹ̀yìn tí a. Àwọn tó náà mú sí ilẹ̀ ìsọ̀tò. Àwọn kọ́kọ́rin tó jẹ́ bórin àti àwọn kọ́kọ́rin tó jẹ́ bórin àti jẹun. Àwọn kọ́kọ́rin tó jẹ́ bórin ọlọ́bẹ̀ ni. Èyí tí bàbá kó jẹ̀bi ìsì àgbáwájú. Ìgbàgbọ́ náà táwọn tún rẹ́pọ̀ ń kọ́ bẹ́ẹ̀ ni o. Kábàdà bọ́dà àbọ̀ ìgbàgbọ́ rè. Orin tàbá kọ́ sílẹ̀ káwọn ayé ìwà ròyìn wa. Lọ́jọ́ ẹni tó bá àjọ lọ́la bí ìpínlẹ̀ òní lèdè mọ́ ni lójú àwọn tó rí. Bí ìgbẹ́jọ́ ti gbé kọ́lé ìbádùn kọ́rẹ́nsì ni wọ́n ní báyìí sùn máa ń kọ́ni tó bá ń bà wọn. Ìyàtọ̀ tó wà láàrin àmọ̀dé àtàwọn olórí gbogbo níbi ìgbà náà lára yá wọn. Bí sáwọn sílẹ̀ báyìí sùn máa ń bá wọn. Torí lójó ni ṣéwà àjọ lọ́la bí ìpínlẹ̀ òní bèbè wọn ni. Lójú àwọn bèbí tí wọ́n kò sí bá sí. Bí ìdájọ́ ti pé bọ́lé ìbádùn kọ́ rẹ̀ sí ni. Wọ́n ní báyìí sùn máa ń kọ́ ìgbó bàbá wọn. Ìyàtọ̀ tó wà láàrin àmọ̀dé
àtàwọn olórí lóko níbi dáadáa lára yá o bí sábà sílẹ̀ báyọ̀ sí máa bá a pọ̀. lójú ọmọ gbogbo bí kílẹ̀ ó dà wọ́n lórí iye nípa sùn bí kílẹ̀ ó dà wọ́n lé kúkúrú bí kílẹ̀ ó dà wọ́n lórí iye àní bí kílẹ̀ ó dà wọ́n lórí bí kílẹ̀ ó dà wọ́n lé kúkúrú bí kílẹ̀ ó dà wọ́n lórí ìbáṣọ. ọmọ òṣèlú bẹ̀ tó ń jẹ́ táyé ibà yóò ṣe fò ọ̀nà ọ̀nà àìsàn ilé òkú máa ń sìn ọmọ òráyọ̀ tó. ẹ wo bí orí tèmi ètò ẹ̀sìn mi mọ́ ó fẹ́ kiri ó fẹ́ kiri. orí tèmi ètò ẹ̀sìn mi mọ́ ó fẹ́ kiri ó fẹ́ kiri. Omi kì í ṣe olóhùn orin kan, ó fẹ́ kiri, ó fẹ́ kiri. Mo yàtọ̀ sáwọn olóhùn orin kan, ó fẹ́ kiri, ó fẹ́ kiri. Orin ooo, àtijọ́ ọmọ ni àtijọ́ sọ̀rọ̀. Àwọn ọmọ mi bíbẹ̀ ẹnu rẹ̀ lọ́jọ́ rẹ̀ ooo. Fàṣásí ẹnu rẹ̀ lọ́jọ́ rẹ̀ ooo. Fàṣù wá sí lórí onídàámi ooo. Èmi náà bí máa ṣe omi orin sí ẹ̀wọ̀n ní ìgbà kan. Ọmọ kú bá sìn wọ́n ní máa ṣe orí o. Máa ṣe orí o máa ní lórí. Àwọn adúpẹ́ lónìí. Torí mú rí ọkọ̀ ìlú òye balẹ̀. Olóòpẹ̀ máa bọ̀ ní oṣù kó wá kí o. Baálẹ̀ ọkọ̀ torí borí balẹ̀ ọkọ̀ balẹ̀ ọkọ̀ lóye orí olóògbé ọkọ̀ rẹ̀ sì kó wá kí o. balẹ̀ ọkọ̀ lóye orí ìwọ ló wá ṣe léyìí. Fún gbogbo ojú ọlá pé ọkọ̀ ló yé múrí ìwọ ló ṣe léyìí. Fún gbogbo ojú ọlá pé kánìwà ìlẹ́wọ̀n yá sanibájú. Ojú ọlá pé dé ìlẹ́wọ̀n yá sanibájú. Mo méjọ yan ìṣàlẹ̀ ọba àwọn táyé. Bàbá bí èsì wò múrí lórí oko wa múrí ní ìbálẹ̀ ìrọ̀ṣù. Sójà rí ti, ọlọ́run lórí ọjà.
ojú mi ni èso balẹ̀. ìwọ la bá dúpẹ́ múrí èso ọdún èyí. wọ́n ti ṣe ní tọmọtọmọ òun àmì oṣù balẹ̀ àwọn olórí ọ̀dọ́ ni ọgbẹ́ yóò ṣe mú ní. aláàjì ń rí tẹ́ ẹ bá ti gbé mú rí ẹjọ́ ẹ máa fa aláàjì sí ìgbéra lọ ó ṣe mú rí mi balẹ̀ wọ̀n ṣe ẹ máa fa aláàjì sí ẹ jọ̀wọ́ mo yẹ máa fa aláàjì sí o. ewa ikú kálẹ̀ ọmọ àkàrún Sunday pàtẹ́jọ́ mọ̀ mí dóhùn ewa ikú kálẹ̀ ní ọ̀pọ̀ta alájà o. ìgbà tó èèyàn jẹ́ pásọ̀ ó wá mú yàwó ẹ̀ ó ń lọ sí Mẹ́kà ewa ikú kálẹ̀ ní ọ̀pọ̀ta ọkọ̀ máa ń bó ní kẹ́ o. lọ́jọ́ nínú ogun ìyá ọmọ bá ó. afẹ́ ìdílé yìí lọ́wọ́ o bàbá ẹ fún wa lóore níṣe ọmọ òṣèlú kan o. ọlọ́run bá lóde Fatai ẹ̀yin lẹ́ni wájú lẹ́tún lẹ́yìn ẹ̀yin lẹ́ láàrin. bàbá ọmọ network gbogbo wa lọ́rọ̀ sí aláwọ̀ bàjẹ́ nìkan àsìkò ní gbogbo nǹkan. Fatai ẹ̀yin la dóòtì ọlọ́run bá dáná ó dáyé ẹ̀yin lẹ́tún lè ní. ẹ̀yin lẹ́ ń bẹ́ o bá bọ́ ní èsì fún un lọ́jọ́ gbogbo. abẹ́rẹ́ yàrá bàbá. ó wà ní oko owó tuntun bá a ta yìí o. owó tuntun bá a ta yìí bọ́tà owó tuntun ẹ̀pọ̀ mú yẹ ọkọ̀ lórí owó tuntun abúlé bá a ta yìí. àbọ̀dìkẹ́ lójú network. owó tuntun bá. owó tuntun bá ta yìí. ọ̀rọ̀ dandan ni yóò. owó tuntun bá ta yìí. owó tuntun bàtà yìí o. ọkọ̀ lu. ọmọ network. owó tuntun bá ta yìí bàtà yìí. owó tuntun bàtà yìí bàtà yìí o. owó tuntun bàtà yìí o. ìbàbọ̀ ọmọ network gbogbo ilẹ̀ ń pọ̀. èsì ẹ̀ gbogbo yín rẹwà. ọkọ mi ó ṣe mórí ọkọ mi ó ṣe ìbàdàn ó tútù bàtà yìí bàtà yìí o. ó tútù bàtà yìí o. èèkú bá ń sìn. Money face, gbogbo yín rẹwà ń tàn. ẹ fẹ́ mo ṣe mo dúpẹ́ o. ẹ̀ka ẹ̀fẹ́ mo mọ̀ ṣe. ọkọ̀ ló ṣe mórí. okú èdè ní èmórí. ó tún máa ṣe mí tọmọtọmọ o. 2021 mo máa bá ìṣílé lójú ọlágbóyè 2022 tó ń bọ̀ lọ́nà múyẹ. ìbàbọ̀ ọmọ network gbogbo yín 2023 ìwọ lórí ìjọba ó ṣe burú dálé àyè oṣù balẹ̀ yẹn kọ̀ọ̀lù. 23 tó tán lọ́nà ìwọ lórí ìjọba ilẹ̀ balẹ̀ yẹn kọ̀ọ̀lù. táyé alẹ́mọ̀ṣẹ́ balẹ̀ yẹn kọ̀ọ̀lù. Abu Fatai owó tuntun àwọn bá ọ̀sùn ó ṣe balẹ̀ ẹ̀ náà nù. ó ti pé dédé bàbá ní òṣùpò ó ti bẹ̀yìn yọ. àwọn onílù lẹ́yìn mi wọn làwọn wà sábà àwọn elégbè lẹ́yìn mi wọn làwọn wà sábà bẹ́ẹ̀ ló jẹ́ kí wọ́n tẹ̀síwájú. bẹ́ẹ̀ni wà ní ìsẹ̀yìn kí máa ń ṣe wà sára. bẹ́ẹ̀ni wà ní ìsẹ̀yìn kí máa ń ṣe.
wọ́n yí ṣe àṣà. Gbogbo yín lẹ mọ̀ ọ́ lò. Ẹ̀yin ọmọ network. ọmọ wọn tuntun ti wó ó ti bàtà ẹ̀rùn kí a bá. ọwọ́ kan tó fani sókè ènìyàn bá ṣubú gbẹgbẹgbẹ̀rún ọwọ́ ńlá òkú náà ní lọ́rọ̀ nígbà gbogbo. ènìyàn nínú méjèèjì o ṣé fàdá ní abójú ní ìlàṣírí Yusufu èmi ajẹ́ pé yẹ pé aláàbò ó dá aláàbò sí lọ. Àbí iná fọ́tà gbogbo yín lẹ mọ̀ ọ́ lò. Gbogbo yín. owó tuntun bàtà ọba ọ̀sùn. ó gbé bàtà èèyàn mú owó tuntun o. ó náwó òmùrin o. balẹ̀ ọgọ́rùn-ún. torí ọwọ́ kan tó fani sókè ìgbọ̀n bá ṣubú jẹgbẹgbẹ̀rún ọwọ́ ńlá òkúrò ní lọ́rọ̀ nígbà gbogbo. èrò ni wọ́n nínú méjèèjì. Ṣé pàrọ̀ ìyàbọ̀ tún ní ìrásí? wàtáyì èmi ajẹ́ pé yẹ pé aláàbò ó dá aláàbò sí lọ. Gbogbo network gbogbo yín lẹ mọ̀ ọ́ lò. Gbogbo yín. owó tuntun èmi ajẹ́ pé yẹ pé Aláàbò ó dára òsì lọ. ajẹ́ pé onímọ̀ òwe awo ẹlẹ́lẹ́ àyìndé onímọ̀ òwe Ìdí ajé. oṣù owó tuntun ló náwó. Ìbàbọ̀ ọmọ network gbogbo yín. owó tuntun bá dé ojú owó tuntun ló ná òòlù. owó tuntun yóò tún bàtà yẹn ọkọ̀ ní káyà tó o ṣó. ìyẹn tó máa lájà ó ń tọkọ́ ní káyà tó o máa ṣèṣe. ó ṣe ọmọ alájà níwọ̀n rẹ̀ owó tuntun yẹn ọkọ̀ rò káyà nù. ọmọ alájà ọkọ̀ rò káyà ọkọ̀ rò káyà. èyí owó tuntun ọkọ̀ rò káyà tó ọmọ alájà ọkọ̀. ó dáre ọmọ alájà gbogbo títí wọn ó ṣe é mú ọkọ̀ ṣàkíyàtù ẹgbẹ́jọ owó tuntun ọkọ̀ rúkà àti ọkọ̀ ṣàkíyà owó tuntun ọkọ̀ kàkà. ó jẹ́ owó tuntun má báyàwó báyìí sí ẹgbẹ́ máa ládà ó ṣe owó tuntun ó ṣe wọ́n ó náà báyìí sí ọmọ alájà ó dalẹ̀ dalẹ̀ kù náwó táyé kan ẹ̀ sì ní jẹ́ ẹ̀rọ owó tuntun ló ná mi gbọ́ oṣù. Yọ̀pọ̀lọ̀ pé kó a sùn. ọmọ alájà wo bàdáì yọ̀pọ̀lọ̀ tó kó a sí. alájà yọ̀pọ̀lọ̀ pé kó a sí o. ẹ má yẹ pé owó tuntun lọ́dọ̀ mi hàn ẹgbẹ̀rún tó kó a sí o. ẹ má yẹ pé bàdáì ọmọ alájà lọ́dọ̀ mi tún náwó ẹgbẹ̀rún tó kó a sí o. bàdáì tó wọ́n ọmọ ẹ̀ tó wọ́n ọmọ ọlọ́mọ ẹgbẹ̀rún. ọmọ alájà kọsà kí ń wọ ọmọ ẹ̀ ó wọ ọmọ ọlọ́mọ ẹgbẹ̀rún ló wà. ọmọ tó ń wọ ọmọ ẹ̀ tó ń wọ ọmọ ọlọ́mọ ni mo wé ẹgbẹ̀rún ló wà. èèyàn akérèdọ́n nínú owó wọn ṣe. èèyàn tẹ̀lé lẹ́nu mọ̀ wé káyé o àwọn bàbá yóò súnmọ́ ìyàwó lẹ́lẹ́ ọmọ alájà rẹ o ọkọ̀ ṣàkíyà tó yẹ ṣó owó tuntun bá ta ẹ̀ ẹ má gbé ògbó owó mi lọ ó ti fẹ́ lọ sùn nílé ọkọ̀ olúkayá tún wà. àwọn ò bá sùn fún bàbá sọ ti kéré o. àwọn ò bá mú mi ó sì mú màá lọ sí ọdún mi.
ojú bàbá sọ́dúnkì owó tútù àwọn báyìí sùn. ojú báyìí bàtà ìyàwó. àdìbọ́lá pé òtún náà pé ọmọ kan náà. ààrẹ mọ̀ wọlé ìyá rẹ̀. ààrẹ náà rẹ̀ o. aṣíwájú ààrẹ bàbá ṣó. èèyàn ọmọ láàánú wọn pé ìyàwó tó kọ́ náà. aṣíwájú ààrẹ aṣíwájú ààrẹ ọmọlàdẹ́tù ó báwo yùsù gbogbo màgbèrò aṣíwájú ààrẹ mo ti gbọ́ ẹgbẹ́ màgbèrò yéyé aṣíwájú ààrẹ yéyé aṣíwájú ààrẹ. àwọn balógun sọ́sẹ̀sọ èèyàn dayọ̀ aṣíwájú ààrẹ náà bàbá èso aṣíwájú ààrẹ àwọn dayọ̀ lọ́wọ́ aṣíwájú ààrẹ ọjọ́ ìjọba wọn láyé. Alex Money ni mo wé. Ẹ̀pọ̀ múríkà ni àyà bọ́ọ̀lù. Àwọn ọlọ́mọlú àbá ṣoṣo. Àwọn tí tí a ti rìn o. Ó ṣe náà púpọ̀ ìwé ojú wa. Ẹ̀pọ̀ múrí ìyàn ọkọ̀ ló ṣe. Eu sei machinho, eu amo eu sofreu. Ele é como é vá. Ele é como é vá, lọ́wọ́ ẹ̀ o. Ọmọ ẹlẹ́kùn mẹ́fà rẹ̀ o. Ọmọ ẹlẹ́kùn mẹ́fà rẹ̀ o. Owó ọjọ́ ẹlẹ́kùn mẹ́fà oṣù. Àwọn àlẹ́ símọ́nì. Àwọn òmùrú dání àyọkọ̀ ni ẹlẹ́kùn mẹ́fà o. Kéèta mọ́bàjì, àwọn agbára máa ń mì. Eyín ẹlẹ́kùn mẹ́fà máa ń bàjì o. Kéèta mọ́bà àjùmọ̀ wọlé mọ́. Ọ̀pẹ́tọ̀ ni wọ́n pè yóò ṣe. Ojú ọlápẹ́kọ̀ ọ̀pẹ́tọ̀ rẹ̀ o. Àwọn tagbára àmọ́bìnrin ọ̀pẹ́tọ̀ o. Ẹlẹ́kùn mẹ́fà rí o lójú o. Ọ̀pẹ́tọ̀ àwòye ìṣòro òun ṣe. Agbára kù náwó ní jásí wọn ní ṣàlàyé orí agbára o. Ọ̀pẹ́tọ̀ ni wọn pè ìyá agbára. Agbára mọ́ wúlò ìmọ̀ra oṣù pọ̀lẹ̀ èèyàn agbára. Ó bàbá kan sọ̀rọ̀ máa jó onílé náà. Àwọn tó ju ọlápá àwọn bàbá oníyè sùnmù Ifá. Ifá kórè èdè mọ́rin pẹ̀lẹ́ Ifá. Ifá kórè èdè mọ́rin o. Àwọn pẹ̀lú ìwúra Ifá kórè èdè. Ifá pẹ̀lú ìwúra o. Ifá ló ná mi lóbo. Ifá pẹ̀lú ìwúra o. Ojú pẹ̀lú ìwúra tó jẹ́ bá. Ifá pẹ̀lẹ́ mi ìwúra o. Àwọn èsì fúre o. Ifá pẹ̀lẹ́ ìwúra àná. Wọ́n máa ń ṣe Yéṣu bọ̀ rẹ ni wọ́n. Afọ́máfá èèyàn ọmọ èèyàn táyé ayé ọmọ ayé ayé ọmọ ayé Ifá pẹ̀lẹ́ ìwúra. Afá ọmọ afá o. Afá ọmọ afá o. Ẹ máa wà afá ọmọ afá o.
àfà ọmọ àfà o àfà ọmọ àfà o. Ifá pé lè wúrà àwọn tí bá ń sun ojú òwò. Ẹ máa wà àfà ọmọ àfà o àfà ọmọ àfà o. Èèyàn bọ́kọ̀lù ní mọ́pọ̀ mú rí o. Ojú ọlọ́pẹ́ bẹ́ẹ̀ sún ọ́. Ẹkùn náà mọ́tò dúdú. Yàmárì kùn náà mọ́tò dúdú. Pélé wúrà. Ifá pélé wúrà. Àwọn méjèèjì ẹkùn náà mọ́tò dúdú. Kò ní forí ìṣọ̀gbìn àmì o. Kò dẹ̀ ní forí sọ̀pọ̀. A máa gbé sílẹ̀ láìpẹ́ o. Ó yá wá èdè 2 ọmọ 3 èdè 4 5 6 7 Táyé Currency ló ń ṣeré. Bàbá Honorable ló ń kí ni. Ọmọ Kumasi ló ń kí lọ́wọ́. Ìbá Yusufu ló ń pọ̀. Ìbá Yusufu ló ń ẹgbẹ́ ló bá ta gbogbo ló bá gbogbo. Ẹlẹ́kùn mẹ́fà ló ná o. Ọmọ ẹlẹ́kùn mẹ́fà ò ṣe yan. Èèyàn múri ọkọ̀ ní wọ́n lè ṣe. Sákòrèdé má tún ná o. Èèyàn múri ọkọ̀ ní wọ́n lè ṣe. Ọkọ̀ lu 1 èdè 2 èdè 3 èdè 4 èdè 5 èdè Táyé Currency ló ṣe. Ọdún tó lọ́kà jẹ́jẹ́. Ọdún tó lọ́kà jẹ́ bàbá tó ní Yusufu ẹ̀ o. Ọdún tó lọ́kà jẹ́ ṣe. Ọdún tó lọ́kà jẹ́. Ọdún tó lọ́kà jẹ́ ṣe. Ẹ̀fọ́ ọdún tó lọ́kà jẹ́. Èèyàn mórí ẹ̀kọ́ ọkọ̀ ni wọ́n. Akílà mọ̀ wo lẹ́yìn akílà. Ọmọ ayé wa dà. Ọmọ gbòòrò làgò mọ́ lẹ́mọ̀. Ọmọ ajé ìgbéyìnbó yan bàbá Yusufu. Ó ṣe táyé mi ẹ̀fìn ló ná. Ọmọ ajé òfin ìwọ̀ òru. Ọkọ̀ ọgbọ̀n mi táyé ẹ̀fìn yóò ṣó. Èèyàn tọ́nà rí fún ẹ̀ o. Owó olójú báńkì yóò ṣó. Èèyàn tó dalẹ̀ ẹ̀ ṣó. Èèyàn tí jáyà bí oṣù ajé tó ìbò ọmọ ìbá Yusufu. Táyé oṣù ẹ̀fìn táyé. Ọmọ gbòòrò làgò wọn lẹ́wọ̀n. Eégún yahoo oṣù. Ẹ wá wo Táyé ẹ̀fìn tó ná. Ó náwó balẹ̀ ọkọ̀ òní. Èèyàn gbọ̀ngàn ọkọ̀ ẹ̀fẹ̀ yóò ṣe. Àlùmọ̀ṣe púpọ̀. Ọmọ ajé fún ìgbàwé bàbá Yusufu. Àwọn tàjà sí. Àwọn tàjà sí. Àwọn tàjà wà já sóṣè. Ọlọ́run máa sọ. Láyé máa sáré kú kálẹ̀ ìlànà. Ẹnu kì í sọ̀rọ̀ sófò. Ẹnu kì í gbèrò gbèrò. Gbèrò ti gbèrò gbèrò. Làbá ń bẹ ẹnu kì í lùlù gbèrò. Gbèrò ti gbèrò gbèrò. Ọmọ ìgbó oyàwó mi dà. Oyàwó mi dà dàgbà ìwọ̀nba.
ìyẹn gbẹ́rù kan ní ọba ọ̀sùn. Kú náà mi lọ́jọ́ tó pẹ́. Èèyàn tàmí náà máa ń tàmí ìyẹn gbé. Sọ́bọ̀ lélẹ́lẹ́ torí ọlọ́run kò gbọ́. Èèyàn mi náà bá ta ìyẹn gbé. Ìyẹn gbẹ́rù kan ní ṣe máa sọ. Ó náà ó múrí ọkọ̀ olúwo. Ojú ọlá pé mi ms mọ́wúlò. Ìyẹn gbẹ́rù kan ní ṣe. ms bọ́ni ọjọ́ lágbó. Ọmọ òjìyà mọ́ tó bá ní 23 ọmọ bọ́dà ọmọ òjìyà mọ́. Orí ẹ̀kọ́ ọ̀kọ́ owó ọmọ òjìyà mọ́. Wájúlé mọ́ ní àwọn bá ọ̀sùn. Ọkọ̀ ìwé mọ́ rẹ̀ ọkọ̀ ìwé mọ́ rẹ̀ ọkọ̀ ìwé. Àjẹrẹ́bọ́ ọ̀là ìyàpọ̀ àjẹrẹ́bọ́ ọ̀là ìyàpọ̀ àṣẹlẹ̀ mámọ̀ lẹ́nu àwọn ọmọ ní Yéésù kò yá ṣe lọ́ba ọ̀là ìyàpọ̀ ń yá ṣe lọ́ba. Àjẹrẹ́bọ́ mọ̀nà rẹ̀. Àjírọ́bà mọ̀nà rẹ̀ o, ọmọ tòlú àjírọ́bà mọ̀. Àwọn pẹ́sítọ̀ ní àjírọ́bà mọ̀nà rẹ̀, àjírọ́bà mọ̀, ọmọ tòlú wa àjírọ́bà mọ̀nà rẹ̀ o. Àjírọ́bà ló yàwó. Ọmọ tẹ̀lú wo àjírọ́bà ló yàwó. Ọmọ tẹ̀lú kárẹ̀ o. Ó ṣáàjì rọ́bà ìyọ̀bà rẹ̀ sí olórin o. Ẹ máa wà ní tẹ́sítà. Ó ṣáàjì rọ́bà. Àwọn èso olórin o. Ẹ̀jẹ̀ múrí mi ká àjírọ́bà ló yàwó. Bàbá Kùdùsì, àlùmọ̀tà rẹ̀ kásá. Ọmọ àjírọ́bà mọ̀ náà rẹ̀. Àjírọ́bà mọ̀ náà rẹ̀ o. Àjírọ́bà. Ọmọ tẹ̀lú, àjírọ́bà mọ̀. Àjírọ́bà, alábàgbòsì, àjírọ́bà mọ̀. Ọmọ tẹ̀lú àjírọ́bà ń pè ó ọmọ tẹ̀lú ló nà mí ló. Bá tọ́jú tásítà àjírọ́bà mọ̀nà rẹ̀ o. Àjírọ́bà mọ̀nà rẹ̀ o. Àwọn táyé lónìí mi wọ́n dá. Ẹjọ́ àwọn tẹ wọn dá tó tààrọ̀ mi ta ayò. Tásítọ̀ bíkàbù èyí àwọn dá mi tààrọ̀ bíkàbù. Bíkàbù àwọn tẹ wọn dá. Oṣù bíkàbù àwọn ẹ̀wọ̀n dá. Bíkàbù àwọn ẹ̀wọ̀n dá. Ẹ̀wọ̀n dá. Sọ́mọ́ ni gbogbo àbò. Àwò ẹ̀wọ̀n dá. Ojú mi dábò àwò ẹ̀wọ̀n dá. Ẹ̀wọ̀n dá. Ọlọ́pẹ̀tẹ̀ àbá àzójú. Ọmọ lábólú àbá. Ọmọ lábólú ni àbá àzó. Ọmọ lábólú àbá àzó wà lóṣù. Lábólú ọlọ́run ló ní ó já wa, tí ó bá lọ já wa, wọ́n ti lọ́wọ́ fún wa, àwa ò lè já. Àmì náà yín jẹun ní òun já, yín jẹun ní òun já.
ọba lọ́la ìjẹun o ìwọ̀njà ìjẹun o ìwọ̀njà. ọlábòrú ọlọ́lórí ó já wa tí ó bá lọ́jà wa wọ́n ti lọ́wọ́ fún wa àwa ò dẹ́ni dá. ọlábòrú ìjẹun o ìwọ̀njà ìjẹun o ìwọ̀njà. ọmọ ẹkùn kan ní ìsanwó ojú. pariwo ọkọ̀ fi sá. ojú pariwo ọkọ̀ fi sá. pariwo ọkọ̀ fi sá. èrò lábẹ́rù mi yá bá sí yóò so. pariwo ọkọ̀ fi sá tún mí o. pariwo ọkọ̀ fi sá. ọkọ̀ fi sá ti pariwo. ọkọ̀ kàfáyà tó lábólú. lábólú àbájọ ọkọ̀ kàfáyà lé o. pariwo pàmí lẹ́yìn ọmọ pariwo yé. àwọn bàbá yóò súnmọ́ pariwo. ọkọ̀ kàfáyà tó ṣe. ọkọ̀ kàfáyà tó ṣe. àwọn bàbá mi yóò súnmọ́ yóò. ìgbó yìí kò sẹ́wọ̀n láàrin ha ẹni ń bẹ. tuntun ní ìyá lóná. bàbá ọjà ní ọgbẹ́ ògbó. tuntun ní ìyá bàbá ọjà o. bàbá ọjà tuntun ní ìyá pariwo. orí ọ̀kan táyé. fúnni ọkọ̀ táyé ló mú mi ìjìnlẹ̀ kúrò. táyé bá lè dà mí ìtúnáwó. èrò túndé tún là ń pa ẹ̀ o. táyé bá lè dà ẹ̀ o. àkàndé tó kéré mọ́ ni o. àkàndé ọmọ bá ń ta àkàndé. àkàndé ọmọ bá ń ta náà rè. àkàndé ọmọ bá ń ta náà rè. ó ṣe àkàndé ọmọ bá ń ta. bàbá wa lùsì bàbá wa lùsì àtúnwò ojú òun ọ ọmọ bá ń dáná èèyàn àpọ̀jù ọmọ bá ń dáná èèyàn oṣù àpọ̀jù ọmọ bá ń dáná. ọmọ ẹgbẹ́ ó ti wọn la pé ìyá ádámì ó kí ẹ. ìyá ẹgbẹ́ òjò ọlápẹ́ mọ̀dá ádámì. ìyá ádámì mi màmá ẹgbẹ́ òjò ọlápẹ́ ìyá ádámì ó kí ẹ màmá wọn. mama dami ẹgbẹ́ ojú ọlágbé. Túndé ìlú ọmọ wo di méjì. How confidence? Èèyàn bí Dex. Bídẹ́sì gbogbo kútọ́nù gbogbo kútọ́nù. ọ̀rẹ́ wa ọ̀gá wa èèyàn wa pàdé wa
bídẹ̀ ní Kútọ́nù egun bídẹ̀ ní Kútọ́nù ìyá ọpẹ́ máa wọlé mọ́ra bá màmá ọpẹ́ o. egun àwọn láàrin ọmọ ti kó egun tó ti pẹ́ oṣù ìyá ọpẹ́ mi mọ̀ ọ́n gbélé ìyá ọpẹ́. ìyá ọpẹ́ yìí yóò kárí oṣù. Mama ọpẹ́. ọkọ ni. ìyá ẹgbẹ́ wa ní ọpẹ́. ìyá ẹgbẹ́ wa ní ọpẹ́. ìyá ẹgbẹ́ wa ní ọpẹ́. ìyá ẹgbẹ́ mi ní ọpẹ́ o. ìyá ẹgbẹ́ mi ní ọpẹ́. ATM gbogbo Port Harcourt ètò Southern Republic ó dáhùn táwọn ilé ìjọba rẹ àwọn Port Harcourt kan náà yóò ṣe àwọn ATM ní ọlọ́pàá ọ̀hún ṣe àwọn tí Port Harcourt tó ATM àwọn tí Port Harcourt tó ṣe. ìyá àdámì ìyàwó tẹ́lá ń kẹ́ o. Rashidatu o Rashidatu o. mọ́tà tí ìdámì ìdí kan Rashida. ìyá àdámì ó kárí ó ṣe Rashidatu. Rashidatu gbogbo ilé mọ dáadáa mi Rashida ìyá dámi ó kárí Rashidatu Rashidatu. ìyá dámi ọ̀rọ̀ pọ̀ ní oṣù. dábàlì tó lámọ́tò tuntun ìyá àdámì Rashidatu Rashidatu ìyá àdámì nù Rashidatu ibi wù yí ajá Rashidatu Rashidatu oṣù. ìyá ẹgbẹ́ ìjọ alágbọ́mọdé dámì túbọ̀ ìyá ẹgbẹ́ ìjọ ọmọdé dámì túbọ̀ máa wọlé mọ́ra àbáwọ̀ bá sùn túbọ̀ ó kárí ó ṣe túbọ̀ ó ṣe máa sí ìlàtù àwọn alájà mi Abuja tún ó kárí sí tí ó. ó ṣe àfúrú ṣàtìwọ̀n alága ní Abuja kókó nínú PDP ẹgbẹ́ náà ò ní bàjẹ́ o
ẹ má jẹ́ adá yẹn lẹ̀ ajára sí ìdátù sí ìdátù gbòbí ọmọdé lóge múrí ọmọdé lékè bó o bá jọ máa dé lóge èmi àmàjọmọ ṣèyí àjọrò pọ̀ náà ni gbogbo wa à ń ṣe kó lè dábàá bó ní èsì bùkárì ń jájọ ni ẹ fi ìmọ̀ ní ṣe èkó dání ìrìrì ìrìrì mi ò ṣe. ìrìrì mi ajára sí ìdátù Rashidatu oṣù Rashidatu Rashidatu. Rashidatu Rashidatu. Èèyàn ti yá Ádámù Rashidatu. Múrí ìyàwó níyàwó ló ń gbájó. Bàbá ní Yéṣu bu àjàgbó ẹ. Ìyá Ádámù ṣe fọwọ́ sí. Bàbá Ádámù. Ìyá Ádámù ó kàlẹ́. Ajá Rashidatu. Ìfẹ́ ṣe èrè gidi gan, ìfẹ́ yàwó èrè gidi gan. Ìfẹ́ ṣe èrè gidi, ìfẹ́ yàwó èrè gidi gan. Olúwo ẹgbẹ́ kí ni ìfọ́sí? Àrẹ̀mọ lọ́dà wẹ́rẹ́. Olúwo òun mo pè ìyá àrẹ̀mọ lọ́dà wẹ́rẹ́. Ọlọ́dà wẹ́rẹ́ ni mo pè ìyá rẹ̀. Olúwo náà rẹ̀ o. Ọlọ́dà wẹ́rẹ́ ni mo pè àrẹ̀mọ ṣe. Ọlọ́dà wẹ́rẹ́ ni àrẹ̀mọ o. Àrẹ̀mọ o. Ìgbọ́ yìí kò sẹ́rọ̀ lára mi ẹ̀ẹ́dùn bẹ́. Ìgbọ́ yìí kò sẹ́rọ̀ lára mi ẹ̀ẹ́dùn bẹ́. Ó ṣe púpọ̀ ìyá ọlọ́dà wẹ́rẹ́ ọlọ́dà wẹ́rẹ́ mọ́ o. Èèyàn bá ń sọ̀rọ̀ èèyàn ọlọ́dà wẹ́rẹ́ mọ́ èèyàn wa. Ìgbọ́ yìí kò sẹ́rọ̀ lára mi ẹni ń pẹ́ o. Ìgbọ́ yìí kò sẹ́rọ̀ lára mi ẹni ń pẹ́ ẹni mi tó gbẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ẹni tó gbẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ẹni tó gbẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti sọ. Tó gbẹ tẹ́lẹ̀ ti rí. Oṣù ọkọ mi máa. Orí ọkọ mi. Tó gbẹ tẹ́lẹ̀ ti sọ. Kàfá yà á ti kàfá. Ó ní kàfá yà á ti. Olùkọ́ bọ̀rọ̀ àti oṣù. Bàbá yá ẹ̀ mọ̀ ló tán ní. Òkèlè ẹ̀ mọ̀ òun.
bàbá ẹ̀ mọ̀ ló tọ́. Lẹ́gbẹ̀gbẹ̀ ògùnlé ẹ̀ pọ̀ o. Àwọn nílé ètò mi bàbá ọ̀. Àwọn tàbí lédè connection. Alájọ́ Musa tó Adélékè o. Àwọn sáàtù ní Adélékè o Abuja. Adélékè Abuja. Àwọn tàbí lédè Abuja sùn. Kàmáyà gbọ́dọ̀ àwọn olùrìn kàmáyà náà. Àwọn tàbí lédè Abuja. Àwọn tàbí lédè wọn lójú. Àwọn tí tàdé léèké Abusa. Àwọn tí tàdé léèké Abusa. Abusa o. Ìyáàrí àná yàrá ká. Ìyáàrí àná tún yàrá ká. Ayára kiri. Ayáwa ká wá kiri mọ̀dàrí àná. Mọ̀dàrí àná tún àkànná. Ayé ń tọ́ ni mọ̀dàrí àná náà. Ayé ń bọ̀ ni òṣè. Abuja àbòrò. Mọ̀dàrí àná tún àràkà. Ayé àbòrò òṣè. Ayé olúwo kẹ́mi ló gbèsè èdèṣe. Ìyàwó olúwo pẹ̀lú ọkọ. Ayọ́mọdé ọmọ ìyá lóde. Ayọ́mọdé ọmọ. Àbúrò Tàkìrì ọmọ ìyá lóde. Àbúrò mi láyọ́mọdé ọmọ ìyá lóde. Àbúrò Tàkìrì ọmọ ìyá lóde. Ayọ́mọdé ọmọ. Ọmọ tó kú jàbí ọmọ ìyá lóde. Ọmọ ìyá lóde. Àbúrò tó kú jàbí ọmọ. Ayọ̀mọdé ọmọ olóòdù. Ẹ kú padà mọ́. 20 oṣù tó ń bọ̀ ìyẹn lọ yọ. Ọmọ eléwédú akíhun. Ọmọ eléwédú ni mo pè ìyàwó Kẹ́mi Sọ́ṣọ̀. Kẹ́mi Sọ́ṣọ̀ àná ọba èso. Ayọ̀mọdé yẹn àwọn ọmọ ìyá lóde. Gbòdògbòdò ẹ̀rọ ẹ̀dá ni òpin àwọn. Ayọ̀mọdé ọmọ ìyá lóde. Ayọ̀mọdé ọmọ ìyá lóde. Ìyàwó kọ̀ọ̀lù àyìnbó. Ìyàwó kọ̀ọ̀lù náwó. Ayàtọ̀ kọ̀ọ̀lù. Ayọ̀kọ̀ọ̀lù 1, 2, 3, 4. Ayọ̀kọ̀ọ̀lù. Táyé kọ́rẹ́nsì ló ṣeré. Ayọ̀kọ̀ọ̀lù wọn lè ná. Ìyàwó kọ̀ọ̀lù mọ̀ ná o. Ayàtọ̀ kọ̀ọ̀lù mọ̀ lè ná o. Ayàmúrí mọ̀ lè ná. Ayàmúrí mọ̀ lè kí. 1, 2. Ayọ̀kọ̀ọ̀lù. Ó pọ̀ ó pọ̀. Táyé kọ́rẹ́nsì ló ṣe. Ìyá tèmi. Ìyá bè. Ebe mi sọ́nà àmọ̀dá bè. Ayọ̀múníta ní ọgọ́rùn-ún. Ebe Kẹ́mi Sọ́ṣọ̀ àmọ̀ ọba. Ó ṣe balẹ̀ yẹn pẹ̀lú. Ẹnjìnì Àbáàsì. Aláàjì Wáídì Mọ́wúlẹ̀. Ẹnjìnì Àbáàsì yìí o. Ẹnjìnì Àbáàsì o. Ẹnjìnì Àbáàsì yìí o. Àwọn tàbí sì ń yọ nínú. Lolúkọ rẹ̀ sí iṣẹ́ igbó ìlà tó rin ní iṣẹ́ wọn wọ́n fi ṣe rere
onílù táyé náwó fún tí ò fi ṣe ẹjọ́ ẹ fúnra mo ní ẹjọ́ ẹ fúnra sí ọ̀hún. ojú ọlá pé màá làwọn àyè àrẹ̀mọ kọ́rẹ́nsì tó ń pariwo. olùgbàlà fún jìnlẹ̀ aṣojú Ọ̀ṣun. ojú ọlágbẹ́lá yóò dégúnlé lọ́dọ̀ alájú múrí ọkọlù àrẹ̀mọ báyìí lolúkọrẹ́nsì tó ń pariwo. lọ́dọ̀ bàbá Ọ̀ṣun àrẹ̀mọ Yésù ọmọ òṣèré bá bínú. ọ̀pọ̀ lájọ́ ń gbá yẹn pẹ̀ tó jẹ́ hospital náà ń gbé. ọ̀pọ̀dé ń gbẹ́nu ẹ̀wọ̀n á fi ọ̀wọ́. àwọn nǹkan tún rí ihò pápẹ́ ládùn náà. orí ọ̀fẹ́ lájọ́ rí gba ó yẹ ká máa dúpẹ́. ọ̀pọ̀ lájọ́ ń gbá yẹn pẹ̀ tó jẹ́ hospital náà ń gbé. ọ̀pọ̀dé ń gbẹ́nu ẹ̀wọ̀n á fi ọ̀wọ́. àwọn nǹkan tún rí ihò pápẹ́ ládùn náà. orí ọ̀fẹ́ lájọ́ rí gba ó yẹ ká máa dúpẹ́. orí ọ̀fẹ́ ọlọ́pọ̀ lórí kó wa wá. ṣé mo yọ ọmọ tó ń bí tó ń padà ìyẹn lọ́jọ́ kan àmọ́ ìjàmbá ló ṣẹlẹ̀ táàpẹ́ tí gbọ́ èyí tá a fojú rí òdẹrùn ọlọ́run ló kó wa yọ. ó ṣàwọn social media ó dẹ̀ tún gbọ́ ròyìn àbò owó tẹlifíṣàn tó bá ka newspaper gbàkọ́gbà káìláyà ó dẹ̀ fẹ́ lájọ́ rí gbà ó yẹ ká máa dúpẹ́. ọ̀pọ̀ lájọ́ gbá ẹ̀pẹ̀ ìgbẹ́jọ́ síta náà ń gbé ọ̀pọ̀dé ń gbẹ́nu ẹ̀wọ̀n àfihàn wọn o àkọ́tùnrin ní o bọ́pẹ́ làágùn náà ó yẹ ká máa dúpẹ́. orí ọ̀fẹ́ ní ìbọ̀rí gbà. orí ọ̀fẹ́ ni mo rí gbà. ọlọ́dúngbò kí ni mo jẹ́ níwájú ọlọ́run ọba. ọlọ́dúngbò kí ni mo já mọ́. má dáwọ́ orí ọ̀fẹ́ mi o lórí mi ò bàbá tó orí ọ̀fẹ́ ló mú mi tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ mi. orí ọ̀fẹ́ gbòógì ṣe chíkù kò ṣe bọ́gà tó ń jẹ́ nílùú ọba o wọ́n ti ń ta ní wọn lọ́rùn mà ló máa fún o ẹ̀sáǹpù orí ọ̀fẹ́ mà ní wípé ẹ̀tọ́ báyọ̀ tó sọ̀rọ̀ ìgbé orí náà ló kọ́ lákọ̀ là níṣẹ́ yìí tí mo fi kọ́lé tí mo fi lé bọ́ọ̀sì òun náà fi mo tún wà lóde ìdánù kankan ò jẹ́ lè bá o. ìdáhùn yóò dégúlé àkànjú. ó jẹ́ ọlọ́pẹ́ ọlọ́ra pọ̀ ìbàdàn pé bí àrẹ̀mọ báyìí ní ọ̀rẹ́ sùn sóko. ẹni tó bá ṣe dáadáa bàbá ọ̀pọ̀ ẹni àrẹ̀mọ bí bá sì ẹjẹ́ tó nígbà alájùmí rí ọkọ̀ ọ̀lú ṣe dáadáa èèyàn wá jásí tó bá rọmọdé agbọ́lé ọkọ̀ lu tó bá lágbàlagbà àyèsí. bọ́kọ̀ lu bá rọmọdé agbọ́lé tó bá lágbàlagbà àyèsí ìbọ̀lẹ̀ tó bá bọ̀ bùsù. ìlànà bá kọ́kọ́ ọ̀lùdún ṣe alájú ìmúrí bá ń tọ́jú ẹ̀pọ̀ dada ẹ̀kúnáwó mi lànà o. èèyàn wá jẹ́ àṣírí ìsàsótó ọkọ̀ ọ̀lù nígbàkúgbà tó bá ń dà fún ẹ̀rí ẹ̀kọ́